Aláròyé máa wí o. Lórí ẹ̀sùn olè jíjà, ìyá ẹni 60 ọdún rẹ́wọ̀n he l'Ákúrẹ́. Ilé-ẹjọ́ májísírèètì tó wà lókè-ẹ̀dà nílùú Àkúrẹ́ ti dájọ́ ẹ̀wọ̀n ọdún 2 fún ìyá àgbàlagbà kan tí wọ́n porúkọ rẹ̀ ní Ṣadé Akíndèjì lórí jíjẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án ní ìbámu pẹ̀lú ẹ̀sùn tí wọ́n kà sí ìyá ẹni 60 ọdún ọ̀hún lẹ́sẹ̀. Wọ́n ní nǹkan bíi aago 10 àárọ̀ ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2025 ló lọ́ọ́ fọ́ ilé ẹnìkan tí wọ́n ń pè ní Stella Akínmọ́láyàn èyí tó wà ládùúgbò Ọ̀pẹ́-Olúwa Sùúrùlérè nílùú Oǹdó níbi tó ti jí ohun èlò ìránṣọ kan, páwá báǹkì àtàwọn nǹkan tẹnu ń jẹ míì. Wọ́n ní lẹ́yìn tó jí àwọn ẹrù yìí kó tán ló tún lọ́ọ́ lù wọ́n tà ní gbàǹjo fún abilékọ Àlóńgẹ́. Agbẹnusọ fún ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn amòfin Monsue Sagba júwe àwọn ẹ̀sùn ọ̀hún bí èyí tó tako abala 303 àti 410 nínú ìwé òfin ti ìpínlẹ̀ Ondo eléyìí tí wọ́n ń lò tọdún 2006. Àwọn mẹ́ta ni wọ́n yọjú sílé ẹjọ́ láti wá jẹ́rìí tako olùjẹ́jọ́ tí ìyá àgbàlagbà ọ̀hún fúnra rẹ̀ sì jẹ́wọ́ pé lóòótọ́ lòun já ilẹ̀kùn ilé onílé láti gbé ohun èlò náà pẹ̀lú èròǹgbà láti dá a padà lẹ́yìn tí òun bá lò tán. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Dámilọ́lá Ṣèkóní ní àwọn ẹ̀rí tí àwọn olùpẹ̀jọ́ kó wá sílé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ kedere pé lóòótọ́ ni olùjẹ́jọ́ jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ṣèkóní ní àwáwí tí kò lẹ́sẹ̀ nílẹ̀ lohun tí ìyá yìí ń sọ. Ó ní báwo ló ti ṣe ṣe kí èèyàn kan lọ já ilẹ̀kùn ilé onílé láì jẹ́ wípé àwọn méjèèjì jọ jẹ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀. Ó tún béèrè lọ́wọ́ olùjẹ́jọ́ ìdí tó fi lọ lu àwọn ẹrù náà tà ní gbàǹjo tó bá jẹ́ pé lóòótọ́ ló ní lọ́kàn láti dá àwọn ẹrù náà padà. Adájọ́ wá dá abilékọ Akíndèjì lẹ́bi, ó sì gbọ́dọ̀ lọ fẹ̀wọ̀n ọdún 2 jura tàbí kó san $100 náírà bí owó ìtanràn lórí ẹ̀sùn àkọ́kọ́ èyí tí í ṣe ilé onílé fífọ́. Lórí ẹ̀sùn olè jíjà tó jẹ́ kejì, onídàájọ́ Ṣèkóní ní òun rán lẹ́wọ̀n ọdún 2 gbáko láì ní owó ìtanràn kankan nínú. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.